sí pàpọ̀nlé pọ̀pọ̀n adíàfọ̀n láìtàn ọmọ ọlọ́fin èjì ọ̀bàrà gbogbo ayé ló mọ̀ pé máa ń ga fíofío àjọṣepọ̀ iléeṣẹ́ Olasco Films Nigeria Limited àti Sharafadeen Ọlábọ̀dé Storyboard Entertainment àgbo méjì tí òkú ni wọn ra wọn ọ̀rọ̀ tó gbé mọ́ ọmọ ojú ra bíi ti ọ̀gẹ̀dẹ̀ another big one tó ní ìhẹ́ gbàgbẹ́. kí ló ń ṣe ẹ́ ò ń gbowó ò ń gba gift ò ń gba gbogbo ẹ̀ ó mọ̀ pé ó wá di kó mú nǹkan lẹ̀ ó ń ṣe bálabàlá láǹsà ni. ṣé wọ́n yẹ kí Mr. Lawale torí ẹ̀ pàyàwó mi? ó ti tẹ̀mí la máa ń sọ̀rọ̀ ọgbà yìí. As written, produced and directed by Sharafadeen Ọlábọ̀dé fúnra ẹ̀. Starring Fathia Balogun, Lateef Adédìméjì, Victoria Kọ́láwọlé, Dàmọ́lá Ọlátúnjí, Ahmed Yusuf, Ẹniọlá Àjàó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.